ṣe. jẹ́ Yorùbá nation ní ìjọba ẹ̀mí. I've said this more than 3 or 4 times. Kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation ní ìjọba ẹ̀mí. And ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń pariwo ẹ̀ jù for now is those people that are making money through it, so that they continue to promote their own source. Kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation for now. Mi ò lè sọ pé kò lè ṣẹlẹ̀ next 20 years, but for today kò sí Ọlọ́run ẹni wòlíì tó bá lọ pọ́ Ọlọ́run sọ fún un àbúbọ́ Ọlọ́run pàdé ẹ jẹ́ kí ẹni yẹn kó jẹ́ ká jọ jókòó tọ́lọ́run bá bá pàdé kó wá sọ bọ́lọ́run ṣe pín fún wa. Ọlọ́run lè dá Nàìjíríà pín láìpẹ́ àwọn tó kù, Yorùbá ò lè dá lọ láìpẹ́ àwọn tó kù lọ. Bọ̀ ẹni tó bá ní Ọlọ́run bóun pàdé kó sọ pín Nàìjíríà kó wá sọ gbogbo flag Nàìjíríà sì dúró kò ya kò pín ó sì wà lórí ìdúró kò tẹ̀ rárá kò tẹ̀. So that kò sí anybody tó lè sọ ẹni tó bá náà àṣírí Ọlọ́run yàtọ̀ sí àṣírí ènìyàn. Iṣẹ́ ẹni tó dẹ̀ fẹ́ bàjẹ́ làdúrà ràn, ohun tó Ọlọ́run fẹ́ ṣe àdúrà ọ̀ràn, ohun tó fẹ́ bàjẹ́ àdúrà ràn láti tún ṣe. Bọ́ ohun tí Ọlọ́run fẹ́ ṣe kò àdúrà ọ̀ràn, ìfẹ́ Ọlọ́run gbọ́dọ̀ wá sí ìmúṣẹ. Àwọn èèyàn nígbà pé ọmọ Yorùbá ní láti ìpínlẹ̀ Kwara síbẹ̀ náà ni. Bẹ́ẹ̀ni. Tá bá wo ẹni tí ó jẹ́ Yorùbá nation lẹ́kẹ́yìn náà gbárùkù ti ó ṣe ajẹ́ pé bí abo ìjẹ́ sáà sọ lágbẹ̀ẹ́ pé Yorùbá nation sẹ́ẹ̀ kò tí ì yá Yorùbá nation àti ilẹ̀ lọ́bẹ̀. Ìgbà tán bẹ̀rẹ̀ tán ni wọ́n ń sign lórí Facebook. I'm the part of people that sign. Tẹ́yìn náà fọ́ sí Yorùbá nation báyìí. Yes. But nobody can change the voice of God. Ẹ̀yin náà fẹ́ Yorùbá nation. Yes. Ṣé rò pé Yorùbá nation lè ṣe wá láǹfààní ṣá tá bá débẹ̀? But ọ̀nà tí o lè ṣe wá láǹfààní when God hand is not there, there is nothing we can do again. Ẹ fẹ́ Yorùbá nation. Tó bá why not? Ṣùgbọ́n lásìkò Ọlọ́run ti sọ pé. Yes, I and one of my brother now ó ti travel out of the country now. Ó possible kò wo fídíò ìwọ́n kó máa wo live for now. Àjọ wa inú ilé ńlá àjọ sign. Ẹ̀yin náà sign. Yes, pé Yorùbá nation, yes. Lẹ fẹ́. Yes, but when the voice of God came, there is nothing we can do. Ọwọ́ ò tí sí bẹ́ẹ̀, there is nothing we can do. Òun náà ni ẹ ti gbọ́ èèyàn àti ẹ̀ ń wà káàkiri àgbáyé. A tún fẹ́ túbọ̀ jẹ́ kí gbogbo ẹ̀yin Yorùbá ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹ̀yin ọmọ odù tó dá ìwà mọ̀ wípé pásítọ̀ Ọlábánjí Bùsọ́lá tí wọ́n jẹ́ olùdarí Christ is coming mega crusade worldwide wọn ò ní ohunkóhun against Yorùbá nation o. Ohun Ọlọ́run nǹkan tó lọ́wọ́ ọba tó bá wọn sọ òun ni wọ́n ń sọ fún kálukú wa pé Yorùbá nation kì í ṣe pé bí kò dá o ohun tí èmi fẹ́ táwọn fẹ́ tí gbogbo ọmọ káàárọ̀ oòjíire fẹ́ ni ṣùgbọ́n lásìkò yìí Ọlọ́run ọba kò tí ì sọ fáwọn pé àsìkò tó yóò padà wá lọ́jọ́ iwájú ṣùgbọ́n kò ń ṣe àsìkò tá a wà yìí. Kò tí ì sí kan tó ń jẹ́ Yorùbá nation níjọba ẹ̀mí. Ṣùgbọ́n yẹ kó wá lọ́jọ́ iwájú. Tó bá wọ Ọlọ́run but for now kò tí ì ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká kàn fi ìṣẹ́jú kan péré ká fi sọ nípa ìjọ yín kí ni nǹkan tẹ̀ ń ṣe kí ni ètò ìrànwọ́ lẹ́fẹ́ gan látọwọ́ àwọn èèyàn káàkiri láti lè túbọ̀ mú ìjọ òun tẹ̀síwájú. We know that we are a crusader and we need anybody that can sponsor the ministry or you have a program anybody tó lè ràn ìjọ lọ́wọ́ láti ràn wá lọ́wọ́ you are free láti ràn wá lọ́wọ́ fún iṣẹ́ ìyìn rere so that we want to have we need to move around to set people free and crusader as a crusader we need a lot of money fún iṣẹ́ ìránṣẹ́ ẹni tọ́lọ́run bá fi sọ́kàn láti ràn wá lọ́wọ́ you are welcome and then we pray that God will help you. So oníbóyá rẹ lè kàn sí ibo ní ṣọ́ọ̀ṣì yín wà. We have my number is there. Yorùbá ní kẹsàn-án sẹ́. Phone number mi wà ń bẹ̀ yẹn and if you want to come to our ministry. Church our ministry you can come to Atan Ota. When you get to Atan Ota just ask anybody that you are going to Christ is coming mega crusade worldwide. Christ is coming. Mega crusade. Christ is coming mega crusade worldwide. Òun náà ni ẹ ti gbẹ̀yìn fún gbogbo ẹni tí ó bá fẹ́ ran ìjọ Ọlọ́run ọba lọ́wọ́ láti tẹ̀síwájú láti gba èèyàn wọnú ìjọ Ọlọ́run mímọ́. Òun náà ni ẹ ti gbọ́ láti ẹnu bàbá wa.